kí yín sà. Ẹ ṣé ẹ káàbọ̀. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ kú ọdún yìí o. Ọdún náà yàgò Ọlọ́run gbogbo tó ń fẹ́ yìí Ọlọ́run á fẹ́ jìnnà sí wa ní ọdún yìí. Gbogbo wa lọ́dún yìí la máa ṣe rere. Àmín sà. Bàbá mi ṣe ń wo ojú yín náà sì gún régé bẹ́ẹ̀ náà ó kọ̀ wà láti ṣé torí ọ̀gẹ̀dẹ̀ àti ọsàn àti ìtẹ́nẹ̀ máa mu pẹ̀lú àgùnmu náà ló jẹ́ kó wà báyìí jẹ́ kàn ara lè ka jàǹfààní yín díẹ̀ bójú yìí ṣe ń gún régé tó dẹ̀ wà pa báyìí. Lákọ̀ọ́kọ́ náà ọkàn ni ó wà béèyàn bá ṣe rí lọ́kàn ló ṣe máa tàn jáde àti pàápàá jùlọ ṣe pé lábẹ́òkúta ń bì bó ṣe sọ yẹn àgúnmu náà ní ká pè nítorí tí a bá fẹ́ mu tíì bí akàn bọ́ sẹ́yìn kùlé wọ́n já ewé yìí wọ́n já ti tíì wọ́n já ti píà ìyẹn ni àwọn àkọ́kọ́ fi tura láàárọ̀ nù ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àní pé kọ́lọ́n ṣàfihàn lálàáfíà àtẹ̀mí gígùn ìyá tó wà nínú ilé àwọn ni wọ́n tọ́ mi láti bí ọmọ ọdún 5 nítorí ẹ̀ mo ọ̀pọ̀lọpọ̀ látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn kúrò lọ́dọ̀ ìyá tó bí mi ni mo ti lè sọ wípé ìrìn àjò mi ti bẹ̀rẹ̀ nítorí lẹ́yìn tí mo kúrò ní ilé ìwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní Òkè Ọ̀nà United Primary School ní Ìbẹ̀rẹ̀pòdò mo ṣe ọdún kan kí n tó ní ilé ìwé Mrs. Kuti Reverend Kuti Memorial evening classes kí n tó wọ Abẹ́òkúta Grammar School ní Abẹ́òkúta mo fẹ́ lè sọ pé mo máa ń lọ ṣe holiday ìsinmi ṣùgbọ́n gbọ́dọ̀ tí máa lọ ṣe holiday yẹn máa ń lọ sí. mo lè lọ sí Èkó padà lọ́dọ̀ àwọn òbí mi ṣùgbọ́n tó gbé iṣẹ́ tó gbé wọn lọ sí Òṣogbo ńgbà yẹn tí mi ò bá lọ sí Èkó máa lọ sí Òṣogbo ṣùgbọ́n àwọn tí mo kàn fẹ́ sọ ni wípé kí n tó lè sọ pé mo padà wálé lẹ́yìn láti bí ọmọ ọdún 5 yẹn mo ti dàgbà tó tó di pé mo padà sí ìlú Èkó sinimá ń gbà kò ń ṣe nǹkan bàbàrà ó wà ní àrọ́wọ́tó ní Èbúté Mẹ́ta tí mo dàgbà sí a ní Central Cinema a ní Royal Cinema a ní Odeon Cinema a dẹ̀ ní Casino Cinema láì gun ọ̀kadà rárá lọ síbi kankan mo ṣe máa ń jẹ káàkiri nígbà yẹn tàbá yẹ̀gẹ̀rẹ̀ pé Èkó ló kàn ní ẹ̀gbẹ́ ilé ọ̀rẹ́ mi kan tá a gbé Corona wà ń bẹ̀ Sheila wà ń bẹ̀ Plaza Cinema wà ń bẹ̀ àwọn tí mo jẹ sí mi tàbá fẹ́ kọjá lọ pé a fẹ́ jayé Roxy Cinema wà láwàpá tí mi ò bá lọ síbẹ̀ yẹn níbi Pangu ó di Metro Cinema nìyẹn lẹ́yìn Metro Cinema Priato wà ń bẹ̀ mo ti gbogbo ẹ̀ ni mo jẹ ká ìyẹn jẹ́ kí mo nífẹ̀ẹ́ sí sinimá mo á ti rò pé bóyá nǹkan tó yẹ kí n fi fọ́tò tí mo ti kọ́ kí n tẹ̀síwájú kí n fi ṣe ìyẹn ìyàtọ̀ díẹ̀ la lè sọ pé wà láàárín fọ́tò ẹ̀yọ̀kùn tí a mọ̀ pé ti photographer ìpọnà máa ń yà owó jọ nígbà tí mo máa kúkú lọ sí London Film School mi ò lè rí owó ọdún 2 ẹ̀sán owó ọdún kan ni mo lè tújọ ṣùgbọ́n èmi àti bàbá mi pinnu pé ọgbọ́n tá a máa dá ni pé tí n bá ti débẹ̀ màá fi ọdún yẹn kọ́ gbogbo tí n bá lè kọ́ nítorí tí mi ì bá lè ṣe ọdún kejì nítorí ẹ̀ mo máa ń sọ pé ó yẹ ká ṣí àwọn ọmọ ayé ìsìn létí torí nǹkan tí èèyàn bá fẹ́ èèyàn máa ń sìn ní èèyàn dẹ̀ máa ń fara ṣe ni mi ò tẹ́ni tó lè sọ pé mo rẹ́ǹtì ilé ní London ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Bóyá Akíndé Àlàní Akíndé náà gbà mí sílé mi ilẹ̀ ń sùn títí irú wọn ni mo máa ń sùn títí mo fi lọ tí mo bọ̀ mi lè sọ pé mo tó ẹni tó ń rẹ́ǹtì ilé mo dẹ̀ ṣiṣẹ́ mò ń gbálẹ̀ cleaner ni mí fódìdí ọdún kan láàárọ̀ kí n tó gba ilé ìwé lọ. Bàbá mo fẹ́ ká mú ẹnu bà tó ìmọ̀ ilẹ̀ díẹ̀ kẹ́ bá jẹ́ káwọn ará ilé torí àwọn pé sinimá tí ẹ pé bó ṣe máa ń pè evergreen ni kò lè kú kò lè parun láyé níbo ni lẹ ti yaṣẹ́ yẹn. mo pe bàbá wọn dé ńgbà yẹn wípé mo ti ríṣẹ́ tí gbogbo àwọn èèyàn ń ṣe pé iṣẹ́ tí n bá máa ṣe kò ní jìnnà sí nǹkan tí wọ́n ń ṣe ṣùgbọ́n ó ń láti yàtọ̀ wípé bóyá tá a bá tún sapá díẹ̀ sí
bí a bá fi mọ̀ sí tá a bá fi nǹkan kún ó lè di nǹkan gidi. Fi ìtàn yẹn Bàbáwándé ló mú wa fókọ́ sínú exercise group báyà bí mo ṣe kà mo ti rí i pé èèyàn lè lo ìtàn yìí mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ẹ̀. ọ̀nà tó ń gbà yẹn òun ṣe Tolúwa ní ilẹ̀ ló ń jẹ́ kò tiẹ̀ lórúkọ ṣùgbọ́n Délé Omiṣaki kọ́lọ́run fọ̀hún kẹ́ wọ́n jọ fẹ́ ṣe ni wọ́n á ní ẹ sọ fún Délé Omiṣaki pé tí kì í ọ̀gá àwọn òṣìṣẹ́ wa nìyẹn. Nígbà yẹn nǹkan kan ṣe pàtàkì nítorí pé níjọ́ tí a máa wá jókòó tá a máa kọ final story yẹn nínú yàrá léyìí ni o nígbà yẹn kò rí báyìí nígbà yẹn kò tẹ̀ sí nǹkan kan ń bẹ̀ bóyá mo kàn fẹ̀yìn lélẹ̀ Délé Omiṣaki dé pẹ̀lú ọjọ́ màá kàn sọ fún mi pé Délé kọ́ nǹkan bá wá ṣe túnṣe mi àti wípé wọ́n lọ bá bàbá onífá kan bàbá yẹn ṣẹ̀kú láìpẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n lè sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé sí ló wà nítorí wa nítorí pé bọ́lọ̀ ń ṣe dá wa àwa àti gbogbo nǹkan tó lọ́n ń dá sílé ayé báyìí àjọ máa ṣe ni o. Ó níwọ̀n gba gítà lè ké ó ní bá ṣe ní láti lo ilẹ̀ tí àwa ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tá à ń rí ló máa ṣẹlẹ̀. Ẹ wo oòrùn tó ń ràn lọ́wọ́lọ́wọ́ ní Abẹ́òkúta tí wọ́n bá bọ́n lóyìnbó ṣe ń sọ Abẹ́òkúta lánàá ló gbóná jù ní tí àárín rí tó jẹ́ pé nílẹ̀ Haúsá bóyá ní Yólà ní Sókótó láti ìlú rẹ̀ Abẹ́òkúta gbóná lánàá tí mo ra portrait kan pé bóyá omi ní kẹ́ máa mú nítorí dehydration ẹ jẹ́ ká fẹ́ máa mú ká máa mú mi ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn kò lè padà sẹ́yìn àti bàṣẹ́ jẹ́ nítorí ẹ̀ ilẹ̀ òòṣà tó wà ní Olúwa nílẹ̀ àti bàjẹ́ nítorí nǹkan tó wà ní ẹ̀kọ́ tó kọ́ wa náà ni wípé gbogbo igbó tó kù nílẹ̀ Yorùbá lè ní èyí tí wọ́n fi èèwọ̀ dè mọ́lẹ̀ ni. máa tó yìí sí wa lórí amóhùnmáwòrán tó jẹ́ pé ẹ̀dídì fẹ́ gbé jáde fún pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n mọ ẹni ńláńlá yìí tá à ń pè ní Eégún Mọ̀gájí Ọmọwúrà Mọ́tù kọ́lọ̀ bá mi fọ̀rún kẹ́wọn Àyìnlá Ọmọwúrà tó jẹ́ pé láìpẹ́ yìí náà ni èyí tó jẹ́ onílù fún wọn náà fi ayé lẹ̀ bàbá Adéwọlé Àlàó Onílù Ọlá kọ́lọ̀ bá mi fọ̀rún kẹ́wọn náà mo wá wò títí pé bàbá ti fẹ́ gbé torí nígbà tèmi náà bẹ̀rẹ̀ àwọn ètò tí mo máa ń sọ̀rọ̀ ń pọ̀ òun orin ayájọ́ mo ní Ọmọwúrà Mọ́tù Eégún Mọ̀gájí mo ní superstar ni bàbá kí ló mú ìyẹn wá tẹ́tí fún o pé ẹ tún wá fẹ́ dìídì gbé ìtàn jáde nípa Eégún Mọ̀gájí. Ó tó àsìkò nítorí ṣe mọ̀ pé ti tó 40 ọdún tí Àyìnlá Ọmọwúrà tó fàyè sílẹ̀ ṣùgbọ́n Àyìnlá ò kú nítorí gbogbo àwọn iṣẹ́ tó ṣe gbogbo ẹ̀ wà tèmi. tí wọ́n bá rò dáadáa papọ̀ wọ́n lè rẹ̀ ní pé wọ́n kò lè tó 40 ọdún táyìnlá. Bẹ́ẹ̀ni. nítorí wọ́n gbogbo tó ṣe orin ìtẹ́ bá lọ wọ́n ṣe ń gbọ́ wọn wọ́n ṣe ń ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì sí mi ni wípé ó dàbẹ̀ ni pé nǹkan méjì ni mo rí Abẹ́òkúta yìí ìlú tó jẹ́ pé nígbà kan orílẹ̀-èdè ní lọ́wọ́ ara ẹ̀ tó fi jẹ́ pé àwọn àti àwọn ará ìlú òyìnbó ni wọ́n jọ ń ṣe kó tó di pé wọ́n tó kúra wọn wọ́n ti àkó gbogbo ẹ̀ tó di Nàìjíríà tí wọ́n kó wa papọ̀ ṣùgbọ́n Abẹ́òkúta ti ṣe àwọn nǹkan ribiribi sẹ́yìn ó dẹ̀ tọ́ àwọn ọmọ tí wọ́n yàtọ̀ fún gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìtòlórin yẹn a lè sọ pé ọmọ 3 ní Abẹ́òkúta bí àwọn yòókù náà wà wọ́n pọ̀ jàbúrátà àmọ́ wọn 3 Fẹlá Aníkúlápó a lè sọ pé Fẹlá Aníkúlápó wọn ti òkè lọ́hùn ìyẹn Commander Ebenezer Obey òun wà láàrin tó kàn jókòó ó ní àwọn tó ń pẹ́ Àyìnlá Ọmọwúrà náà wá dé ṣùgbọ́n láti ìsàlẹ̀ ló ń ti dìde ọ̀rọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ màámi yẹn ni o tó fi jẹ́ pé wọ́n ní láti jà kó náà dé ṣùgbọ́n Ọlọ́run wá fún ní ẹ̀bùn ohùn àti ìlù àti orin kó tó di pé
eré Àyìnlá Ọmọwúrà ìlú ẹ̀ mi ò rò pé ó lè wá láti bòmí àfi láti Abẹ́òkúta. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó di dandan ká tiẹ̀ ní àkọọ́lẹ̀ kó jẹ́ pé báyìí la ṣe kú yẹn kò tiẹ̀ síjọ́ kan tí wọ́n tiẹ̀ dá lọ́lá wípé ẹ jẹ́ ká tiẹ̀ fún ní àwọ́ọ̀dù kan ká gbóríyìn fún lẹ́yìn tó ti lọ. Ó di dandan pàápàá jùlọ àwọn ọmọ wa kán mọ ibi tá a ti tẹ́ni tí ò bá mọ ibi tó ti ń bọ̀ kò lè mọ ibi tó ń lọ.